mo gbá òòṣà yẹn létí etí mo gbé lọ núgbó mo lù gan ni mo kọ́ mo lù gidi ìwọ tó ń dínà ìwòye wọ́n á gbé òdìgbò rere. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Èmi ṣe nàbí ọba ìpè ọba ní tèmi. Ọba tí ó sì mọ Ọlọ́run kò sí ìsọba tó gbógun tó sà. Máa adúpẹ́ lẹ́nu nípa irú ẹ̀ ńlẹ̀ Yorùbá. Láì wọ́n mọ̀ pé a ti kọ̀tàn nílẹ̀ Yorùbá. Pàápàá a ti kọ̀tàn níwò. A ti kọ ìtàn níwò torí ìlú tiwa ni a ti rí ọba tó sọ pé àní àyànga òòṣà. Mo gbá òòṣà yẹn létí etí mo gbé lọ núgbó mo lù ú. Mo lù gan ni mo kọ́ mo lù gidi ìwọ tó ń dínà ìwòye wọ́n á gbé òdìgbò rere. Ṣé èèyàn máa jọba kọ́sẹ̀ ìjọba kó tó wá máa sọ mò ń fẹ́ gbé òòṣà? Ṣé ojú lásán náà? Ẹ rò pé mo kàn sí mi? Ṣé mo kàn fẹ́ síbi ṣé tọ́ọ̀gì ni? Àbí èèyàn máa ọba àlú ọ̀jọba wa tó ń wá bẹ́kùnbẹ́kùn. Ta ni máa ṣe wẹ̀? Ta ni máa ṣe wẹ̀? Ọlọ́run nìkan ló lè ṣe. Àwọn àfáà gan tó pè mí wọ́n ní ó dà pé ń sàásì yín o. Àwọn àfáà mi gan tó pè mí wọ́n ní ó dà pé ń sàásì yín o. Ẹ wà nù wàhálà kan nítorí wàhálà kan wà nílẹ̀ tí wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n sà ń gbógun tì á. Bí wọ́n ṣe ń sọ báyìí mo ní kò sí tí wọ́n ṣe ẹ fọkànbalẹ̀ àdúró tọ́lọ́run. Mo ní ṣùgbọ́n ní tí mo gbọ́ ní ìsìn ni pé wọ́n ní òòṣà tó wà ń ta Ògún Òdélá bàbá òòṣà gbogbo Òwò tí gbogbo òòṣà Òwò ń forí balẹ̀ fún àti ọba àti ìjòyè àti gbogbo yóò kú mẹ́rin níjọ́ Jímọ̀. Wàhálà kan sì wà nílẹ̀ ẹ lọ mú ẹ lọ tì mẹ́wọ̀n ń ṣe wọ́n mọ̀ ìpè àpá wọn. Ó di Jímọ̀ làwọn bàbá bá a fẹ́ rí àwọn bàbá sọ pé a fẹ́ rí wọ́n sì wá bá mi ní palace wọ́n ń sàásì ní ẹ̀yìn kan ń sàásì ní. Ẹ wà ní ogun kan ẹ̀ ń sọ pé ká má wọrí ẹ tó fẹ́ gbé kẹ́mi ní ẹ ní èdè kìíní mo ní ìní èdè kankan ntọ́lọ́ fẹ́ já sí mo fẹ́ sí. Ó sanwó kò bẹ́ẹ̀ bó sì dijọ́ Jímọ̀ lọ́yà á pé gbogbo àwọn àyà ààbò níwò lórí kíní wò ṣe gbé ṣe fọ́ ó tóbi owó pọ̀ kò ṣe gbé máa pa gbogbo àyà ààbò yẹn máa ṣe dé báyìí ni wọ́n ṣé ń tẹ́fẹ́ gbé ni a fẹ́ lọ dípò wọ́n sá lọ. Gbogbo wọn lápẹ̀ wọn Ìbàdàn la sì ti wá pé àyà ààbò òun wá dé láago méjì bí ṣe ń bọ̀ báyìí láti ìgbà náà sọ́jà lùmọ̀tà lọ́wọ́ à ń bẹ̀ ní a ti wọ́n dé bẹ́ẹ̀ o mọ́tò rẹ òkúta lọ jẹ́ o kíní kan má lọ o wọ́n tẹ̀lé dé palace bí ṣe dé báyìí kò wojú mi kí lẹ fẹ́ mo ní tí mo yóò gbé kábíyèsí ogun ṣe dọ̀bálẹ̀ ó yá aago 5 la tó gbé táǹkò mẹ́ ó tóbi ó wúwo pọ̀ dògún dìgbà bẹ́ẹ̀ ni ó dògún dìgbà ẹni tó jọba kí lọ wá dénú gbólóhùn ká tó débẹ̀ gan-an wọ́n tá aago 8 ẹgbẹ́ àṣejù rẹ níbẹ̀ níbi tí odò ọba àtọ̀só ti pàdé nì ibẹ̀ lògún dìgbà rọ ibẹ̀ la gbé lọ bí tí a ní gbé lọ ìtàn tó wà lórí ibi tí a ní àgbè lọ bá débẹ̀ Ògúndìgbàrọ̀ gan ló ṣe tóbi tó ó tóbi tí a ní máa ń mí wọn kọ́ fún ní fàyà ìgbàgà tẹ́ ẹ bá rógò Ògúndìgbàrọ̀ òun kálukú ọ̀sánù nítorí kìí ṣe
giant ni giant àpáta tó wá ní fọ́ọ̀mù èèyàn mọ́lọ́n ló ṣe bẹ́ẹ̀ ó sì mọ́ tó máa rí ṣe ẹ̀fọ́lọ́n náà ló dá àṣà ìtánì ó sì lè pa mọ́kọ̀ pa tí ò fi pa ni pé tí ò fi dẹ́kun ẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ lọ́n gbọ́ àwọn tí ọmọ nà yín ní ọmọ dáṣẹ̀ ya tó ṣe ni so irú òun yẹn náà ara àtànjẹ ilé ayé ni tọ́lọ̀ ní ọ̀yà nígbà tọ́tọ̀ èjò èèyàn sọ yẹ kọ́ ọmọ bo èèyàn ni wọ́n máa dé fìlà abetí ajá fún un ó ga bí giant ní ògúdìgbà wọ́n ní ó máa ń mí tí èèyàn bá kọ́ débẹ̀ tí èèyàn bá jẹ́ pé èèyàn kà fojú lásán tí ìṣe pọ́lọ́ ń bẹ pẹ̀lú èèyàn èèyàn sá padà èèyàn sá padà wọ́n mọ̀ ẹ́ pé ọlọ́run wà pẹ̀lú wọ́n ní àwọn mẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ibi títí mìíràn gan ni mo lọ gbà pa ó ga gan ni o kìí ṣe pé nǹkan tó jẹ́ pé kíní o mo fò náà gan ni o Ògúndìgbà rọ̀ giant ni àpáta giant ó nìkan nísìnyí mẹ́mẹ́ ó ní àgbà fún nígbà ilé ń bọ̀ bóyá wọ́n ní iṣu lòun jẹ mọ́mọ́júmọ́ ó ti ní nǹkan tọ́lọ́run ti fi hàn wọ́n ní iṣu lòun jẹ kìí jẹ́ nǹkan ẹ̀jẹ̀ yìí jẹ́ nǹkan pupa eléyìí tá a sì gbé wá ní epo àtẹ̀jẹ̀ ló mọ́ ọkọ ń jẹ iṣu eléyìí ìyún ní iṣu eléyìí lépo eléyìí tí ń wá epo tí èjẹ̀sù ti pẹ́ eléyìí sì ti ń wá iṣu tí èjẹ epo àwọn méjèèjì ibi ni wọ́n ti máa jẹun tí wọ́n máa gbé kìí ṣe nínú ìwò mọ́ wọ́n dènà mẹ́lẹ́ ní wọn ò dènà mọ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.